Èjìlá Kẹtùlá mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ilé àmọ́ ká tó sọ̀rọ̀ nípa ilé tó ń wó mo fẹ́ ká sọ̀rọ̀ lọ síbi táwọn Nàìjíríà sọ̀fẹ́ ń sọ̀rọ̀ lọ òun ni omi ẹ̀rọ. Mo ti rí wípé nígbà wà kéke àwa máa ń fi omi ẹ̀rọ tá a bá ń lọ sùkúl àwa máa ń rìn lọ sùkúl àwa máa ń rìn bọ̀ ni kì í ṣe pé kò sówó ọkọ̀ wọ́n máa fún wa lówó mọ́tò ẹ mọ̀ wá a máa wá bọ́ tá a máa rìn lọ a máa rìn bọ̀ ni tá a bá rìn inú ẹ̀ la máa sọ kò pa aláǹgbá la máa sọ la máa rí fúrúùtù la máa sọ kò ká fúrúùtù ajálù pàánù lónílé gbàgà tá ni àwọn ò ní àṣà lọ gbogbo àwọn kìnìún gbogbo wà pátá ẹ̀ la wù ó máa ń wù wá láti ṣe ni àmọ́ nígbà yẹn tá a bá lọ tá a bá rí omi ẹ̀rọ níbì kan ló jẹ́ public ìgbà yẹn public water public kìíní gbogbo ẹ̀ wà a máa ṣí báyìí a máa mu omi lọ́sàn-án wúwúwú a máa tún dà sórí nínú aṣọ wa àtúnṣe kìíní kan àtúnṣọ lóra ìgbà yẹn láyé ice water tàbá tún ní omi ẹ̀rọ yẹn òun náà máa rọ ọ́ máa dà sínú nylon wọ́n á fi omi kìíní tútù òun náà máa tà ice water pèsè pure water nígbà yẹn bí Nàìjíríà sí tábàdẹ̀ mu omi yẹn kò lẹ́gbẹ̀ẹ́ omi ẹ̀ náà la máa tún rọ sínú àmù nílé tá a bá délé àwa tí a lówó ra fíìgì táwọn ògbó lówó ra fíìgì tá a bá délé báyìí àmù yẹn tá a bá ti kọ́ọ̀pù bọ́ báyìí a máa mú dẹ̀ máa tù kò sẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan kan àmọ́ ní ìsìn kí ló wá dé pé ìjọba ò ní ṣe. À lè rí i ṣe àdúgbò wo lẹ kọ́lé sí. Màtọ́gun. ìgbà kẹ́lẹ́ kọ́ iṣẹ́ ìgbàwé ilékẹ́ tó kọ́. Bẹ́ẹ̀ni mo ṣe gbogbo ẹ̀ òǹfà ìjọba tètè wá ṣe dáadáa àwọn homeowners charter. Homeowners charter lẹ́yìn nìyẹn àdúgbò yín ṣé ó wà lára nǹkan tí ìjọba tiẹ̀ mọ̀ pé wà ń bẹ̀ kẹ́ tó gba nọ́mbà ọ̀lẹ́ ṣe gbà. ṣe ìjọba ò mọ̀ ká wà ń bẹ̀ o. ẹ̀yin lẹ kọ́ faná kí ìjọba tiẹ̀ tó. ìjọba kẹ̀ àwọn òjò tó tiẹ̀ ń rọ̀ lẹ́jọ́ mẹ́ta àìmọye tó ti kó jáde ńlé o tẹ bá dàdúgbò tá a wà yìí fọ̀sẹ́ẹ̀lì ló pọ̀ lára alé tó fẹ́ ta lé wípé flọ́ọ̀dù yìí ti pọ̀ jù lójò kan bá rọ̀ ẹ lọ́bẹ̀ ìwúgbà tó ń gbé ní Ṣàgá ní Màtọ́gun Àrólàmbò gbogbo àdúgbò yẹn àwọn tó ń gbé bẹ̀ wọn fi gbé bẹ̀ pẹ̀lú àlàáfíà. ìjọba ò mọ̀ pé wà ń bẹ̀. mi ò rò pé ìjọba àkúnlẹ̀ Ògùn Ámósù ò rí èèyàn bẹ́ẹ̀. Ámósù kọ́ ọ. àwa ni. ẹ̀yin lẹ lọ ra lẹ̀ ilẹ̀ tán tiẹ̀ mọ̀ pé ó wà. kí lẹ̀ṣẹ̀ tèmi. ẹ̀ṣẹ̀ tiyín ni pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ lọ fẹjọ́ ara yín sùn pé fẹ́ ra lẹ̀ ṣé lẹ́yìn iṣó wà lára nǹkan tíjọba tiẹ̀ lọ́n fojú sí. ṣùgbọ́n ẹ̀yìn ó kọ̀ wò ní pé ibo níjọba fojú sí. àmọ́ pọ̀ fẹ́ kàmpéènì tán fẹ́ wọlé wọ́n mọ bí tá a wà. àwọn wọn mọ bó ṣe nu wo lẹ̀ wọ́n wà yín wa. ara nǹkan bó ṣe wà lára Dẹ́bọ̀ náà ló wà lára Odògùn ẹni ìṣòro wa lórílẹ̀‐èdè èmi náà wọ́n ń pè ní Èkó kejì lèmi náà ń gbé. ibo lè kó kejì. àtàwọn kọjá express láti kọjá long bridge lọ sẹ́gbẹ̀ẹ́ lọ. àwọn arépo kọ̀ọ̀kan. àwọn Èkó kejì ni. ẹ̀yin náà ìyájẹ́ yìí náà ń bẹ̀. ṣé ẹ wà lára àwọn màgbòrò tán bọ́ sójú títì tí wọ́n ní kò sí ná ọ̀nà wọn náà ò tún bá. àwọn tiẹ̀ níná wọn lómi wọ́n ti ṣe apá kan lọ́nà tiwa. nǹkan tí mo rí bí mo ṣe sọ ó kàn mí ó kàn yín ọ̀pọ̀lọpọ̀ ní wa àwa là ń dàgbàsókè fúnra wa ìjọba ti pa wá tì ṣùgbọ́n ibi tí ìjọba ti lẹ́bi kí ló ń ṣe wá wọ́n máa sọ pé à ń jọba lórí èèyàn gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ alága àwọn onímọ̀ ẹ̀rọ tó wà ní Ìkẹjà àti agbègbè kí wọ́n sọ pé kí ni tàwọn èèyàn mi ò kò kàn mí bó lọ bí iṣẹ́ bí ò lọ bí iṣẹ́ kí ni mo wà ń bẹ̀ fún. ọ̀pọ̀lọpọ̀ gba àwọn tó àìyàn ló lórí wọn mọ̀ wá gẹ́gẹ́ ṣe sọ bá mọ̀ gbàbò wọn náà bá ti débẹ̀ tó wọ́n gbàgbé wa. èmi rò pé nǹkan tó yẹ kán ṣe irú gbogbo àwọn àdúgbò tẹ dárúkọ yìí mọ́ ọ̀nà Mọ̀wé Arépo kíjọba tiẹ̀ sẹ́ pé kó tó dàgbà tó báyìí ó yá ẹ dáṣẹ́ dúró ẹ jẹ́ ká ṣe general mapping ìbúlẹ̀ ẹ̀kọ́ náà wà gbogbo ibi tó yẹ ẹ̀kọ́ náà wà gbogbo ẹ̀ làwọn èèyàn ti kọ́lé ní. wọ́n ti kọ́lé sílẹ̀. ọmọ onílẹ̀ tó bá rí i pé ẹ fi half-plot lẹ́ǹbí half-plot ń bì owó kò half-plot ti ní àti tẹlomi ọ̀sán kò orúkọ wọn ti kọ́.